ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin mẹ́ta lẹ lọ sóde. Bẹ́ẹ̀ni. Báwo ni ìrìnàjò yẹn ṣe bẹ̀rẹ̀? Okay, a ní security committee ti local government. Àwa ní 25 communities ló wà ní Ìkọ̀lé local government. So ìgbà tí bíbí yìí onípápá díẹ̀ so sọra sí ìdíjú. Àwọn Fúlàní wọlé, wọ́n ń da màálù oríṣiríṣi. Ìgbà tá a wá wò ó, a gbàṣẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá, ṣé ká ràn yín lọ́wọ́ bí ọdún 3 sí 4 sẹ́yìn. Àwa fọ́ọ̀mù ẹ̀, mo wá ṣe chairman. Ẹni kejì mi tó ṣubú lórí ìjà yìí náà, òun ni igbákejì mi tá jọ máa ní ọgbó káàkiri. A fi ara wa jì láti jà fúnlẹ̀ Yorùbá. Ìkọ̀lé local government Èkìtì àzìrò. So wá wò pé wọ́n wá wọlé àwọn kan ní àárín ìlú Ayíbọ̀dé àti Ayídùn. Wọ́n pa èèyàn kan bẹ́ẹ̀. So ẹni yẹn wá pè mí, ẹni tó ṣubú lójú ìjà yìí wá pè mí pé kí ni àwọn arábí mà ti tún dé òkè náà ní má worry. That was Sunday. Wọ́n á ní mo ń bọ̀ níjọ́ Monday. Meanwhile, professor tó tẹ̀lé wa, kábíyèsí professor tó tẹ̀lé wa, bí àbúrò ló jẹ́ sí mi, childhood àbúrò. Àti ní àjọsọ òkè ó fẹ́ kúrò ní Fútà, ó wá sí Fóyè ní Ọyẹ́, ọmọ Ọyẹ́ local government. Ọ̀rọ̀ yẹn là ń sọ lọ. Mo ti fún un ní associate professor, ó fẹ́ dá professor bí ìyẹn là ń sọ lọ. Lọ síbi tá a lọ, àti lọ wádìí ṣe oríṣiríṣi. So àwa ń bọ̀, a dé Ìrèlè, a dúró ní Ìrèlè nígbà tá a lọ. A tún fẹ́ dúró ní Ìrèlè, mo ní ilẹ̀ tí jẹ́ ká máa lọ, àbí mẹ́ta tí ń kọjá. Wá dẹ̀ ti dago 6 bẹ́ẹ̀ yẹn, torí a lè dọ́dọ̀ ẹni yẹn kó sọ pé ká relax díẹ̀, ilẹ̀ ìjà máa lọ. A dẹ̀ ń lọ. Òpópó kan báyìí èèyàn lè rí bí 600 to 700 meters. Ibẹ̀ láti wọ́n ti yọ sí wa. Wọ́n ti máa wo ẹ̀ lọ́ọ̀kan. Wọ́n yọ sí wa. Èmi kàn tẹ fóònù mi, ìgbójú sókè àti tí mo gbọ́ ti bírèkì mú gbìm. A dẹ̀ rí bọn. Tàdé lè lójú screen, àti ní screen. Ṣé èèyàn tó bá fẹ́ jíyàn gbé, a ní kẹ́ bọ́lẹ̀ kíní kan káwọ́ sókè ẹ̀ ṣe. Ó kàn jẹ́ pé mi ò ní fi ara mi hàn ẹ́ pẹ̀lú ọgbẹ́. Ọlọ́run sọ pé kó má gbé gbogbo ẹsẹ̀ lélẹ̀ gbogbo wa. Ìgbà tó dé ṣe yẹn, ìbọn náà ló tún tẹ̀lé. Eléyìí máa kọjá, oníkálukú wá try láti wọ́n dẹ̀ pọ̀. Àwọn mẹ́ta ló kọ́ jáde sí wa. Nǹkan tí mo wá mọ̀ níbẹ̀ ni pé ó dàbí pé wọn ò gbọ́ English kan. Wọ́n gbé sàǹdà kan ńlá, ìgbó ńlá kan wà lára nǹkan ìjà wọn. Àdá, ẹni AK-47 up action àti this locally loaded cartridge. Àwọn tí mo rí mọ̀ nìyẹn. By the time tí mo fa ìkíní yẹn, nítorí wọ́n ti mo fẹ́ jáde, wọ́n fẹ́ fi nà mí lórí gbà, ó gba ara ilẹ̀kùn mọ́tò. Ráyè dìbì tó tóbi yẹn ní wàá fà. Ó dàbí pé ìyẹn bóyá forí mọ́tò. Ó dàbí pé ó dáhùn wá kó ẹnìkan wá ráyè jáde, sáré lọ. Dáhùn gbúròó ìbọn. Àwọn tó sọ pé ṣe ni mo dà lọ, ṣe ni mo fi lọ, kò jù bẹ́ẹ̀ rárá. Ìbọn nìkan ni ìwọ̀n lára. Ọlọ́run jẹ ni, iṣẹ́ táwọn ẹ̀ náà lẹ́rù. Mo ṣáà sá torí pé mò ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́dẹ tá a mú síbẹ̀ tó máa ṣọ́bẹ̀. It was a hot spot. It has been a hot spot. So kí n lè dọ́dọ̀ wọn, ó dẹ̀ yẹ kí wọ́n dìde wá bá wa. Mo fún wọn lówó, àwọn méjì ni, nítorí ká tó gùn òkè yẹn. Ẹ ti kọ́kọ́ kọjá àwọn ọdẹ kẹ́ tó kàn wọ́n. Yes, àwọn ọdẹ à ń wòra wa lọ́ọ̀kan ni. Bí ó ṣe ń ṣẹlẹ̀ yẹn, àwọn ọdẹ ń wò yín lọ́ọ̀kan. Ẹ̀rù bà wọ́n wọ̀. Kò sí ẹni tó lè gbúròó ìbọn kó má ẹ̀rù má bà. Tí ó dẹ̀ gbé léraléra tí ò ń ṣe. Ìgbà tí màá débẹ̀ gan ìbọn ò dáhùn. Torí mo ní kó yìnbọn sókè. Tí ò bá kàn lè tẹ̀lé mi. Àwọn òbí lóhùn. By the time tí màá padà,
wọn ò dẹ̀ concentrate lérí driver mi torí ṣe ló dress mi ó dẹ̀ small in stature so ẹni tó wọ ṣẹ́ẹ̀tì wọn kàn dá ló wọ́n kàn ṣàpá lọ́mọ́tò wọ́n fa kí ìyẹn lọ́wọ́ ẹ̀ wọ́n tún descend on mi so ìyẹn ni mo rí wọn mo ṣàǹgbúrò mi nípa àwọn nípa náà tó ṣe mo ṣe jẹ́rìí wọn. Ìdí pé ẹ ṣe kábíyèsí àbọ̀dálẹ̀. Ohun táwọn èèyàn ń sọ ní pàtó ni pé wọ́n ní dẹ́rẹ́bà yín pé wọn ò rí. Ohun tán sọ ni pé àtẹ̀yìn àti dẹ́rẹ́bà yín pé ẹ kàn pòórá ńbẹ̀. Àpòórá nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn yẹn kọ́ wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi náà kọ́ wá sí ẹ mọ̀ pé méjì jáde níbí ẹyọ kan jáde ní apá òsì wá sọ́dọ̀ mi wọn ìjà náà gbé wá dírẹ́fà mi nígbà kan ti yọ kí yẹn attention ti kúrò lára ẹ̀ òrùkú dọ̀bálẹ̀ ó fọwọ́ fà mí èmi mo jàjàǹgbara jáde ni wọ́n wá yìnbọn ìbọn yẹn ni mo ṣáà mọ̀ pé wọ́n yìn ó dẹ̀ jáde dáadáa òun dún ó dàbí pé ìbọn òyìnbó ni ìlú so pé mo pòórá ṣe ìlú ẹ̀ rárá ọlọ́run jẹ́ kí ọ̀tá bà mí ọlọ́run jẹ́ kí àdá yẹn kó gé mi ní lára ibẹ̀ tó ń dùn mí báyìí ọlọ́run ṣe tí ò lélẹ̀ tó túmọ̀ sí pé lẹ́yìn ìró ìbọn yẹn ẹ̀yin gangan mọ̀gbà tán kúrò ní sport yẹn. ẹ̀yìn ìró ìbọn mo ti kúrò ńbẹ̀ by the time tí màá lè dúró wẹ̀yìn àwọn yẹn ti ṣubú kí n sọ pé báyìí náà ṣe ṣubú irọ́ ni mo ti ṣubú mo tún bẹ̀ wọ́n àwọn tó ń bọ̀ torí mọ́tò náà ń bọ̀ lẹ́yìn wa tó jìnnà sí wa díẹ̀ fífún ìtàn súnmọ́ wa tó reverse padà lẹ́ńtà gbúrò gbọ̀n ta sọ pé nígbà tó ń múra sí tẹ́lẹ̀ tó fọkàn sí tó rí nǹkan tí mò ń ka nǹkan nínú fóònù tí mo gbójú sókè iyì mi ti lọ. ẹ̀kọ́ bọ́dẹ lójú oorun bó ní gbọ́ ọ̀fọ̀ níyè yóò pòórá. á pòórá ni ó pòórá ẹgbẹ́ dúró bẹ́ẹ̀ yẹn wọ́n dúró so ìgbà tí mo dẹ̀ rí mọ̀ pé bí ìbọn rẹ̀ bá dáhùn rẹ̀ nǹkan mi àárọ̀ ẹ̀ ó lè jẹ́ pé nǹkan mi yẹn ló ń bọ̀ yẹn ìyẹn igi ńlá so kúrú ló wà lálàáfọ̀ kúrò. ṣé ẹ̀yin lẹ wá pé àwọn èèyàn tí wọ́n wá rìn ọlọ́dọ̀ yẹn mo ti lùsì fóònù mi ẹ̀tọ́ ọlọ́dẹ yẹn ó ní fóònù ọba tó net síbẹ̀ ó pe ọba yẹn ló dẹ̀ wá pe gbogbo àwọn èèyàn ọba yẹn ló pe gbogbo security ilẹ̀ wọ́n ràn wá lọ́wọ́. wọ́n sì padà bẹ́yìn ń bẹ̀ nígbà táwọn yẹn dé. mo dúró sí wà tí màá fi wọ́n lẹ̀ ni mo dúró tì wọ́n mo dúró sí wọn.